olóyè ti padà rescue wọn o, wọ́n ti padà gbà wọ́n jáde, wọ́n ti wà nínú ilé wọn báyìí. À ń bọ̀ wá kidnap olóyè Sunday Igboho kó ń ṣe bá fẹ́ kidnap ẹnìkan àfẹ́ pa pẹ̀lú ẹ̀yin tèmi. Àwọn bandits Fulani máa ti kọ̀wé ránṣẹ́ sí olóyè Sunday Igboho. Lẹ́yìn ìpàdé ìdákọ́ńkọ́ tán ṣe àṣírí ti tú. Ìpàdé tán ṣe yẹn kò ń ṣèpàdé àlàáfíà o, ìpàdé kú ni. Lónìí mo fẹ́ sọ̀rọ̀ sí Sunday Igboho, dákọ̀ ẹ bá ń ṣe fídíò ìkọlù lọ́dọ̀ rẹ̀. Igboho sà yẹ sọ fún ọ ọ̀pẹ anábìbọ̀rà mo ti gbọ́ pé ó ti dàpọ̀ bání ọba bání sọ́ra rẹ̀ ọba bání kò jẹ́ ẹgbẹ́ rẹ̀ wàláì tàláì bání kò jẹ́ ìgàgàfà ọ̀pẹ anábìbọ̀rà àwọn ìyàn bání àbẹ̀rù rẹ̀ tó bá jọ pé ọmọge ni ọ mo fi anábìbọ̀rà Sunday Igboho ìwọ ọmọge ni ọ àwa àti pé àfa àfẹ́ ẹ̀mí wa àfẹ́ wàlá àfẹ́ ta ni ọ wèrè ìwọ bàtà lọ́jẹ́ mo fi anábìbọ̀rà tó bá òwò abání ó ti jẹ bàbá rẹ̀ ọmọ àlè ṣé Fúlàní ló pa ìyá rẹ̀ àbí òun ló pa bá rẹ̀ àwa Fúlàní bá ní àjẹ olè pé Yorùbá tó wà bá ní kó béèrè pé ṣé Fúlàní bá ní ọjẹ olè ní àjẹ olè owó làwọn wà kùsà tó wíwùn ṣé ó lè yóò lọ kùsà kó lọ wà o ẹni tó jẹ pé yóò wà o yóò lọ ṣe olè kò ní lọ kùsà wàlá ẹ ṣọ́ra rẹ̀ abẹ́rù rẹ̀ tó bá ó ti gbé ẹsẹ̀ rẹ̀ jáde sí ibi tí ó wà bá ní mo fi ọlọ́mbùra onílòlé ẹgbẹ́ ẹsẹ̀ rẹ̀ kó jáde bẹ́tì wàlá onílòlé taniyo ọmọ àlè wàhálà òbí ọ̀dà bá ní àti kùsàkójé pé ìgàgà lọ́hùn tó bá ti jáde sí bẹ́tì ó wà bá ní òní ìlòlé. ṣé ìwọ jẹ́ ṣé sọ́jà ni àbí kíni àbẹ̀rù rẹ̀ àwọn Fúlàní àbẹ̀rù rẹ̀ láti tó pa ọ̀pá Fúlàní wàláì irọ́ ló ń pa wèrè. Ẹ̀yin tèmi kí gangan olóyè Sunday Igboho sí ẹ ló kún àwọn ọmọ ogun lọ́wọ́ láti fún ẹ ní more informations about them most especially àwọn ọmọ tán lọ jí kó ní àhòrò ẹ̀sìn èlé. tẹ́ ẹ gbà pé bó ṣe ráwọn pípù yẹn mú tán ṣe ráwọn ọmọ yẹn gbà jáde. wọ́n ṣe lọ arrest gbogbo àwọn family wọn yíkáyíká àtọmọ wọn àtìyàwó àtẹbí àti girlfriend. lélẹ̀ tí olóyè Sunday Igboho já igi kan gbòógì pẹ̀lú àwọn investigation department àti Nigerian army Nigerian securities in general. báwo wá ni meeting wọn ṣe leak out ta ló gbàbọ̀dì láàrin wọn. ẹ má worry ẹ lọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tọ́rọ̀ kan. wọ́n lè gba 1 million or above that. Àwọn èèyàn wa lọ easy láti get arrested because they are illiterate. Wọ́n lè lo fóònù wọn gan láti fi pè. Nítorí wá common jù fáwọn èèyàn wa ni wípé tó bá ti jí àwọn èèyàn ìgbé bọ́n ṣe sọ́lẹ̀ kan environment ibi tó máa ń gbé wọn lọ ibi táwọn èèyàn wa pọ̀ sí ni ibi tó ti ń da màálù wọn. Ojú kòkòrò ti ìgbàlódé òun ló kó bá ìran wa. Ẹ̀yin ò ní bọ́ sọ́wọ́ ajínigbé ẹ̀ ní kúkú òjijì. ẹ kàn sáà farabalẹ̀ wo fídíò yìí dé parí kó lè bá yé yín dáadáa ni o kí gangan ni tó ṣẹlẹ̀ kí mọ́ gbà wá lákòókò ẹ̀yin tèmi ó ti ní agbára o ó ti gba ẹnu tán. a lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ kan ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn jẹ́ kí n sáré summarize fún fáǹfààní ẹ̀yin tẹ́ bá ti miss out story yẹn mi ní gbà wá lákòókò rárá. a tètè kọjá lọ sínú àwọn ọ̀rọ̀ yẹn lẹ́sẹẹsẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní fi Nàìjíríà sílẹ̀ wọ́n ti kọ lẹ́tà sí gọ́ọ̀mẹ̀ntì Cameroon wọ́n dẹ̀ ti kọ lẹ́tà sí olóyè Sunday Igboho. kí làwọn nǹkan tá sọ nípa olóyè Sunday Igboho ẹ mọ̀ wọ́ọ́rí gbogbo ẹ̀ náà lálọ́ gbọ́ fúnra lára wa. gbọ́n ká tó lọ síbẹ̀ yẹn gbogbo yín náà lẹ rántí ní ìjẹta náà kó àwọn ọmọ tán lọ jí kó ní àhùrù ẹ̀sìn èlé dé. ẹ rántí báwọn bandit yẹn ṣe yàwó oríire local government ní àhùrù ẹ̀sìn èlé nígbà tán kidnap wọn ní on 15th of May 2026. ẹ rántí borí social media ṣe gbaná jẹ lẹ́yìn ìgbà tán tiẹ̀ wá bẹ́ Mr. M Oyedokun lórí. ìyẹn ẹni tó jẹ́ mathematics teacher school yẹn tí gbogbo ayé wa ń pariwo pé àríwú eléèrí ní South West. àwọn èèyàn fi gbé ta wọ́n bẹ̀rẹ̀ sí ní ké pe President Bola Ahmed Tinubu pé kí ló ṣẹlẹ̀ President Bola Ahmed Tinubu nígbà tá Hausa gan fi ń rúlù wa ogun wọlé Yorùbá rí ẹ̀yin wá débẹ̀ kí ló fogun nílẹ̀ Yorùbá. eléyìí tó mú káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa gbàgbé ẹni gbàgbọ́ tí wọ́n ń ké pe state government Ọ̀yọ́ náà o ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ tó ilé ìtàn pariwo President Bola Ahmed Tinubu. àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní render help fún state government Ọ̀yọ́ pé ẹjẹ́ á jáde ẹjẹ́ á lọ. àwa very sure pé tá a bá lọ á ká àwọn ọmọ èdè ẹ fún wa ní approval lọ́tún ẹ fún wa ní approval lọ́sì ilé tí state government Ọ̀yọ́ yarí pé rárá o àwọn ògbà. wọ́n ní they are still on the matter ṣùgbọ́n mi fẹ́ lọ jùjù sọ́wọ́ bẹ̀ yẹn. abálọ àbábọ̀ wọ́n ya wọ̀ lúgbò ẹran tí bí olóyè Sunday Igboho ṣe lọ síbẹ̀ tán fún wọn ní 2 hours ultimatum. ilé ló wá mú olóyè Sunday Igboho bínú tán wọnú igbó yẹn lọ even without governor's approval. àwọn òtí ẹ̀ wàá mọ̀ pé olóyè Sunday Igboho ti gbọ́dọ̀ President Bola Ahmed Tinubu lọ tán ti lọ gba approval lọ́dọ̀ wọn. tí President Bola Ahmed Tinubu ti sọ pé so o lè ṣe é tó bá ti mọ̀ pé o lè ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá sá ti mọ̀ pé ẹ lè ṣe kíní ẹ wọnú igbó yẹn lọ ẹ ràn wá lọ́wọ́. kò wá ń sọ olóyè Sunday Igboho nìkan o àtàwọn army àtàwọn civil defence àtàwọn intelligent officers gbogbo wọn wá ní President Bola Ahmed Tinubu ti fún ní approval pé ó yá ẹ lọ tẹ́ ẹ bá ṣe mọ̀ pé ṣe lè ṣe tẹ́ ẹ lè gbà wọn ọmọ ìjáde ẹ ràn wá lọ́wọ́. kálukú wọn bọ́ sẹ́nu sẹ́ni pẹ́rẹ́ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tó ń lọ káàkiri àwọn tó bẹ̀rẹ̀ sí ní investigate pé bó làwọn family àwọn pípọ̀ yìí wà ta ló ní connection bẹ́ẹ̀ ta làwọn informant wọn. olóyè Sunday Igboho náà àtàwọn ọ̀rú ẹkùn pẹ̀lú FID ìyẹn Federal Investigation Department àwọn náà ń ṣe tiwọn. wọ́n gbé drone wọn kọjá lọ sínú igbó yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní examine rẹ̀ ibo làwọn pípọ̀ yìí lè wà ibo náà lè dé. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n get some informations àwọn tó ń arrest àwọn èèyàn káàkiri náà. àwọn Nigerian Army Nigerian Intelligent Officers Nigerian Navy Nigerian Air Force gbogbo àwọn security personnel wa àwọn yẹn ń ṣiṣẹ́ papọ̀. wọ́n investigate lórí àwọn ọ̀rọ̀ yẹn ibo láti lè ráwọn family wọn ibo làwọn informant wọn lè wà. ṣé kankan nínú wọn lọ́mọ ta làwọn ìyá tó bí wọn. òun kálukú sáà ń ṣe tiẹ̀ tí kò dẹ̀ pa kan lára ibi táwọn kan ti jókòó tán ti ń rán àwọn kan
sórí social media ẹ lọ mọ bú ẹ lọ mọ ṣe gbá ẹ lọ mọ ṣàwo ibẹ̀ lólóyè Sunday Igboho ti ní impact nínú gbogbo society ẹ ti understand òun lọ ó ń bọ̀ ó yí gbogbo inú gbóyè ká wọ́n fly drone ibo làwọn pípú yìí ti dé ibo náà wà báyìí ibẹ̀ làwọn kan jókòó síbì kan wọ́n ṣe wọn ní jẹ́kẹ́ tí ó ṣe àwọn èèyàn rán àwọn èèyàn sórí social media ẹ lọ mọ sọ̀rọ̀ sí ẹ lọ mọ bú ẹ lọ táwọn gúdù láti ṣe nìyẹn bọ́ ibẹ̀ yẹn gẹ́gẹ́ kọ́ là ń lọ lẹ́nìí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lẹ́yìn ìgbà tán rescue làwọn ọmọ tán lọ jí kó ní ìlú Ìgbòho nílùú olóyè Sunday Igboho tán ẹran ti bọ́ sí lọ rescue làwọn èèyàn ní Niger State ìgbà tán pé àwọn pípù yẹn pé àwọn ti rówó yín pé níbo lẹ́wà tó sọ pé Makwa area ní Niger State làwa wà báyìí ó yẹ mọ gbówó yẹn bọ̀ at the end of the day tán sá lọ gbéjà bá wọn. wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà wá fún wa ní information pé iṣẹ́ wàrà àwọn tán wá jí kó ní oríire local government. àwọn yẹn ti wà ní bọ́dà Kòtónú according to our own investigations àwa ń wá gbogbo onúgbó yẹn káàkiri ńgbà tí drone wá dẹ̀ lọ. bọ́dà Kòtónú lọ́nà ti rí àwọn ọmọ yìí báwo la ti fẹ́ ṣe báyìí. ẹ mọ̀ pé àwọn special intelligence officers wa wọ́n ti ń ṣiṣẹ́ láti bí oṣù kan sóṣù méjì sẹ́yìn. bó ṣe lọ arrest kọ̀ọ̀kan lára àwọn family wọn náà lọ arrest gbogbo àwọn informant wọn wọ́n gbé gbogbo òye wọn yíká ẹ̀yìn tèmi ó máa gba ẹnu tán. nígbà tó lóye Sunday Igboho wá jáde tán wá release information wọn yẹn fún wa pé àwọn ti wà ní side Kòtónú báyìí nítorí àwọn ọmọ yẹn wọ́n ti kó wọn rìn jìnnà kódà wọ́n ti fẹ́ cross border. eléyìí ló wá mú káwọn àmì àti gbogbo àwọn security personnel wà kan parapọ̀ kò sí problem ó yá olóyè Sunday Igboho wọ́n ti wà ní side kìíní báwo lẹ́yìn ṣe rí wọn wọ́n fi gbogbo information sọ̀rí hàn wọn. wọ́n gbéra wọ́n gba abẹ yẹn lọ nígbà tán dé bẹ́ẹ̀ yẹn tèmi ó ní agbára ó wà brutal. A whole 4 hours of intense confrontation between Nigerian security forces and suspected Fulani bandits. Come back small. See, let's go smash it. God fire. Let's go front now. Get up, Chapa, let's go front. Return fire. Just machine because of fuel. Raise them up. Everybody is good. Get up. Get up. Let the ammunition don't finish. Get up. Let's go fire movement. Good one. Jump up from this side. I'm not going to fight. Let's go. Use them. Fire. Leave the machine. The ammunition don't finish. Let's go. Let's go. Let's go. The ammunition don't finish. Good one. Good one. Yes. Come front. Come front and fire. See them front. Come ahead. Come ahead. Come ahead. They are running. Knock them shots. Pursue them. Knock them shots. Come close. Bravo Kilo. Get ready over. Next shot. Next shot. Clear them. Good one there. Good one. Let the other people come and worry up here. Telegram channel mi according to information tẹnìkan share mi pé àṣẹ mi ìrìn tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni wọ́n máa pa yeye sáwọn people yìí lára. ó wá share mi ní fídíò yẹn mo examine fídíò yẹn mo wò pé ó possible kó jẹ́ pé fídíò yìí rí o nítorí gbogbo àwọn báàgì àwọn student yẹn pátá ń kó wọn jọ síbì kan gbogbo àwọn ammunitions tán gbà lọ́wọ́ wọn nígbà tán pa wọ́n tán ń kó wọn sẹ́gbẹ́ kan náà ẹ tẹ́ bá dé Telegram channel mi ẹ máa bá níbẹ̀. omi ilé show rẹ̀ púpọ̀ ní bíbá yìí ẹ̀rí mo ṣe blog yẹn. n tẹ́mi observe bíbá yìí ló jẹ́ kí n wò pé ó possible kí information yìí ò rí o ẹ̀yin tèmi ò ní agbára sí náà pa wọ́n yànnàyànnà. wọ́n arrest èèyàn mẹ́jọ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé máa rí pé gbogbo àwọn family wọn pátá ló ti wà lákòlò àwọn DSS mo ti ń sọ̀rọ̀ yìí. according to information tán release fún wa kí n sáà má gbà àkókò wa kí n má fọ̀rọ̀ yẹn gùn jù wọ́n arrest gbogbo wọn wọ́n pa àwọn tó yẹ kán pa ń bẹ̀. táwọn ọmọ yẹn àti tíṣà wọn gbà wọ́n wálé láyọ̀